Jésù ni Olúwa tó olùgbàlà yín. Jésù ni olùṣọ́ àgùntàn yín. Ẹ̀yin ará àdúgbò yìí, èmi pásítọ̀ Reverend mo ń sọ fún yín pé Jésù ni Olúwa àti olùgbàlà yín. Olùṣọ́ àgùntàn yín. Ẹ wo bí tí ẹ bá kọ̀ tí ẹ ò bá gba Jésù, wo bí wọn ò ní níjọba Ọlọ́run wọ̀, wọn ò ní níjọba. Jésù Olúwa, Jésù Olúwa, Jésù Olúwa, Jésù Olúwa, olùgbàlà ni tó gbáyé mi ró. Jésù Olúwa ní orúkọ Jésù. Àmín Jésù. Lọ aláṣẹ ọ̀run mímọ́. Jésù ẹ̀mí fi yé mi. Ìyá ni kó wà ládùúgbò yìí tó gbọdọ̀ rí ìgbàlà. Èmi pásítọ̀ Reverend Àkànmú tí Olúwa pè sí inú ìjọ mímọ́. Máa jẹ́ iṣẹ́ Olúwa torí ègbé ni fún ẹni tí a ò fi rán tí kò jẹ iṣẹ́ náà. Jẹ́ ká lọ. Àjàbádàn lórí ẹ̀yìn ni lọ́sẹ̀ ọba àmọ́tò látàárọ̀ tí mo ti kú ọdẹ mi ẹ̀wọ̀n ohun eré ẹ̀mí lọ́ọ̀dà rẹ̀ mímọ́ Olúwa olùgbàlà wa. Ẹ wo bàbá, ẹ̀yin ni Olúwa rán mi sí. Gbá Olúwa kọ́pá ìtumọ̀ ju pákó. Jésù Olúwa wa. Àmín Jésù. Ẹ wo Olúwa rán mi sí yín. Wọ́n ní bí àwọn ṣe fún yín lówó tó. èlò ló ní kẹ́ ẹ fún mi. Olúwa ò fọwọ́ rán mi sí yín o. Ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ àtàtà rán mi sí yín. Ẹ wo ẹni Ọlọ́run bá rán yàn sí kókó owó rán ni Ọlọ́run má jẹ́ wọ́n bòsì ránṣẹ́ sí a owó ni kọ́ lọ́wọ́ fi ránṣẹ́ sí mi. Iṣẹ́ Olúwa ju owó lọ nítorí owó tó ti fún yín yẹn ó ní ẹ ò kí ń dúpẹ́. Ẹ wò tí èèyàn ò bá dẹ̀ kí ń dúpẹ́ nínú ayé tá a wà yìí ó léèyàn máa parí ìrìn àjò ẹ̀ bíi Fáráò. Ẹ kò dẹ̀ ní dáa kí ẹ parí ìrìn àjò yín bíi Fáráò. Mo dúpẹ́ mo fi yìn Olúwa. Mo dúpẹ́ mo fi yìn Olúwa. Mo torí mi rajà lọ́wọ́ bàbá onípòsí. Mo dúpẹ́ mo fi yìn fún. Ẹ̀sìn mistake. Orin tẹ́ ẹ kọ́ láàsì. Ilé fi ṣe mistake. Wàá tó ti yé yín. Ẹ dàbí torí ọ̀nà. Bíbélì yìí ó sọnù ìwé ìdájọ́. Ó ní ẹ̀dá tí ò ní sẹ́ lọ́wọ́ òkú èèyàn ni. Mo wá dúpẹ́ ẹ̀sọ́ mi sá ni. Iná pè ní àsọ̀ọ́sá. Ilé tí ń gba tébù tẹ́nísì àsọ̀ọ́sá. Tó ti ẹ̀sọ́ mi sá ni. Tẹ́ ẹ̀ bá ẹ̀sọ́ mi sá, ẹ̀pẹ́ mi ọmọ jẹ mú. Ẹ wá lẹ̀ fi èèfò lùwà. Ọ̀pọ̀ ẹ̀yìn ọgbà. Torí pé mi tẹ́ ẹ̀ ń wò yìí. Tẹ́ ẹ̀ ń wò yìí. Ẹ dákun tí wọn ò bá rájà lọ́wọ́ bàbá ó kó sí. Kí lẹ ti kan kó sí ọmọ jẹ. Àmọ́ Bíbélì ọ̀hún náà ló sọ pé ègbé ni fún ẹni tá a fi rán tí kò jẹ iṣẹ́ náà. Ẹ̀ṣẹ̀ tẹ̀ wá jẹ́ yìí, ó kù díẹ̀ káàtó. Torí tẹ̀mí tẹ̀ ń wò yìí, bó sílẹ̀ mi nǹkan. Bẹ́ẹ̀ni. Tí bàbá kan bó sí mọ́, ẹ dákun kí lọmọ mi fẹ́ máa fi lọ léèwé. Kí lèmi náà fẹ́ máa fi jẹun. Kí ìyàwó mi ò fi máa dá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Ẹ wálé ẹ̀fìyìn fòlúwa, orin yín mo ṣe ń yẹ. Wọ́n á sọ pé mo dúpẹ́ mo fi yìn f'Olúwa. Mo dúpẹ́ mo fi yìn f'Olúwa o. Gbogbo ayé ni ọ̀rajà lọ́wọ́ bàbá onípòsí. Mo dúpẹ́ mo fi yìn f'Olúwa o. Ẹ̀rọ àkọsí dọ́jọ́ kú yìí ni tálágbà ayé bá kú. Níbo wọn ti wá kan kó ti tẹ́ gbèjó. Àmọ́ kò ní kẹ́ má dúpẹ́. Ẹ dúpẹ́ fún Olúwa. Yìí dúpẹ́ àrọ̀ ọ̀pẹ́ rè. Mo rówó mo ń fi mu extra. Àrọ̀ ọ̀pẹ́ nù. Torí pé mò ń dúpẹ́, mò ń kan pósí mi ayé ń gbọ́wọ́ mi. Wọ́n mọ̀ pé mò ń mọ dírẹ́sì pósí. Tí wọ́n bá ń sọ pósí òkè, tí wọ́n sọ pósí òkè, tí wọ́n gbọ́ kùjọ. Èmi wọ́n fi yẹn fún un. Àmọ́ bàbá onípòsí, èmi ò tí ì ṣe tán báyìí láti ra pósí o. Kódà kò tí ì sí mọ̀lẹ́bí mi kankan tí wọ́n rà fún wa. Gbogbo ìgbà tó wù tó ọba kú. Tó ọba kú. Wọ́n yàdọ̀ ọlùwà yìí. Wo tẹ́ẹ̀rẹ́ ni. Ẹ̀yin dàgbà jù wá. Kò sẹ́ńtì kìí kó sí fún. Ẹ dàgbà jù wá lọ. Tó ti yọ ní ìsìn. Jásí pẹ̀lú kúkú wa. Tó orí jẹ́ ń sọ fún ọ. Ṣíṣí kọ́ọ̀dù. Bó ṣe pẹlẹbẹ tó. Ọlọ́run ní tí ìgbẹ̀mí ẹ. Ìjọba jásẹ̀ kẹsẹ̀. Bó ṣe fúláàtì wọn inú kan kó sí rẹ̀ tí ó fúláàtì pẹ̀lú ẹ̀ ni. Àmín Jésù. Èwo gan
bó ṣe wà yìí bí kì í mú rẹ ṣe rí un ìní jẹ́ kíkọ́ fà kó sí kó lè ọmọ rárá. àmọ́ bàbá ègún ni fún àwa láti má jẹ iṣẹ́ yín fún yín àwa dẹ̀ ti jẹ iṣẹ́ yẹn fún yín báyìí ègún ni fún ẹ̀yin náà láti má gbọ́. Jésù. ègún ni bẹ́ẹ̀ ni tó jíṣẹ́ pé ká má sì sí ọwọ́ wa mọ́ ègún ni fún yín ẹ̀yin rádaràdà yìí bàbá kù jèrè wọ́n na wèrè o tó jẹun ni èmi ni mọ́kàn kó sí mọ́ nǹkan pọ̀ sí dọ́jú alẹ́ mi ni mo dúpẹ́ mo fi yín fọ́lúwa mo dúpẹ́ mo fi yín fọ́lúwa o gbogbo yín lẹ́ ò rajà lọ́wọ́ pàpọ̀ òní kò sí mo dúpẹ́ mo fi yín fọ́lúwa. ẹ kú jókòó. èmi ni mo lè pàdé ẹ̀wọ̀n. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé inú lẹ́yìn oṣù mẹ́ta la máa ń ṣòfin a sì máa ń ṣèpàdé ọmọ yìí la ẹ̀ka ìlà òfin tuntun ti dé báyìí o òfin Mósè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa wọnú lé ìlàgò mẹ́sàn-án kálukú máa wọlé ṣùgbọ́n ní ìsìn aago 8 ẹ gbọ́dọ̀ máa wọlé wọ́n ti pèrè mi ẹnikẹ́ni nínú yín tó bá wọlé ní aago tó ju aago 8 lọ mo lè fi kán sábà o mo lè fi kán yín bọ̀ bẹ́ẹ̀ ni tí mo pè é fún nù ìkànnù. ẹlẹ́kẹ̀jì wàá tó tún wá jọ lú ẹ̀ ni pé kànga tí mo gbẹ́ síbẹ̀ o tí mo yín pa lẹ́yìn lọ́tọ̀ mi tẹ́ ìpọ́n tẹ́ kí n ṣègùn tẹ́ ìṣègùn ní. ó lè wọ̀ fún yín láti mọ lóṣìṣì fami ṣùgbọ́n fami kan tẹ́ mọ̀ lò ẹyọ kan ṣoṣo báyìí náà ni ẹyọ kan sì rè ẹ̀yin lẹ́yìn dáhùn láàrin ara yín ẹ sì gbé fún mi ọ̀dọ̀ mi ni ó wà lẹ́yìn rẹ̀ ẹ wà máa pọn mi níjọ́ kọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹ mọ̀ tóní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ tóní ẹ kàn lè mọ lọ síbi ìfami lọ́wọ́ pọn mi fúnra yín ẹ mọ̀ kí ìfami bọ̀ ẹ mọ̀ pọ́n lọ o ìjọ kan fẹ́ nìkan ni. so ìdí eléyìí táwọn ọ̀dọ́ fẹ́ sọ̀rọ̀ gbogbo yín ẹ fẹ́ sọ̀rọ̀ ọjà gbogbo yín. bàbá ilé ò ní dàrú o ẹ mọ òwò tèmi ń ṣe àṣálẹ́ lọ́jà tòrò aláago 8 ẹ̀jẹ̀ apàtì òbí bèmí láàmú. ọ faramọ ìtẹ́ lọ́rùn. táwọn tó lè lóye wọ́n fẹ́ sọ̀rọ̀ gbọ́ngbọ́. bàbá alágbèmí jẹ́ sọ yẹn kò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì rárá bàbá ẹ fún mi níwèé mo fẹ́ máa lọ ó jẹ́ sìn ó dúpẹ́ kí ni ná yẹ́kùn mi lẹ́nu àkàmọ́ sanwó lé ní òkú tẹ́wà lọ́rùn àkàmọ́ sanwó lé that nothing ilé wa yóò ti ní wá lára ẹ fún mi níwèé pé lè fẹ́ máa lọ. ó ti dà ọ̀ ń lọ àbí lẹ́yìn rẹ̀ látọ̀ náà fúnra bíi tiẹ̀ lórí alágbèjà kò sí ọ̀rọ̀ lórí alágbèjà ṣebí rules and regulations ẹ̀ fún kò sí pé kò tẹ́ wa lọ́rùn yes kò sí pé kò tẹ́ wa lọ́rùn náà ṣé wọ́n rí mùsà àtẹ̀wọ̀n owó mi báyìí ọmọ landlord ló pọ́n mi báyìí kò kọ́ possible káwọn náà kọ́ gbélé àwọn parents wa ká máa gbé bọ́ǹgbòrò ni náà it's not possible now ṣé wọ́n lẹ́yìn tó bá fún jù nínú ọ̀tẹ̀ sọ alágo 8 rẹ̀ bàbá kò possible náà alágo 8 kí n máa wọlé àbàkọ́ ìgboro lèmi náà ibẹ̀ mo ti lọ́n pàṣù mi it's not possible. wọ́n dàbẹ́ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ ìjuwọ́ sí i. ìjuwọ́ bàbá landlord kí ló dé níbẹ̀ yìí náà bímọ ẹ dákun sáwọn ọmọ tẹ ẹ gbèsè inú kòtò náà ń gbé ni iṣẹ́ nu kó sí ni sẹ́nu gbó làwọn ọmọ yín ń gbé ni èèṣẹ́lẹ̀ náà làwọn náà ń gbé ni ṣé àwọn ọmọ títí yín ṣèkèsè pé láńlọ́ọ̀dù kan ló gbà wọn náà sílé ni ṣé bó ṣe ń ní wọn lára ṣé ń ní àwọn aláàánú lé kí ló dé ganan ẹ tún wá dé pẹ̀lú òfin wèrè yín ẹ ní ẹ o aago 8 kan o ẹ mọ̀ tilẹ̀kùn bàbá láńlọ́ọ̀dù ẹ má bẹ́ẹ̀ mi ṣe irú ẹ o ẹ mọ̀ pé mi mọ́ lálejò wọn ò tí ì bí yín dá káwọn àlejò mi dé kọ́ dé láago 9 kẹ̀kẹ́ wá ní ẹ ti gbá géètì pápá ẹ̀ ní sílẹ̀kùn wàhálà ó ṣẹlẹ̀ o ibì kan náà lẹ́yìn náà sì pé kó tó ní pẹ́ rí lè kọ́ sí mọ́sẹ̀ ní láàrin kí ló dé gan-an egun gbére egun lórí burúkú aago 8 ò lè ṣe ṣe o. ẹ jọ ẹ bàbá let me tell something sẹ́dá tó dúró yìí kò jẹ́ wípé wọ́n respect kan mọ́ ẹ lára o wọ́n ń wo ọjọ́ orí mọ́ ẹ lára ni. ẹ tó bàbá tàbí ìyá wọn àkìlọ́ ṣe yín
kí ló ṣe ń tẹ̀ ní wa lára ilé tá a wà ààrẹ ọ̀nà àbáyọ kò sí kẹta múdẹ́nu lé tá a mú pé rí tá a bá lọ bó ẹni tó ń tajà kò tà ẹni tó ń rà kò rí rà ẹ fúra yín bẹ́ẹ̀ o káyọ̀ má bàbá jẹ́ o èmi ò rán yín o ẹgbẹ́ mi ò tó mú tẹ́ bá mi ò rán yín o. tàùsùn abẹ́ sísè àjọ kí ló lọ́ mọ́ rí burúkú. kò yẹ kẹ́ máa rí bàbá yìí fi yàn. gbogbo yẹn ẹ̀dẹ̀ bẹ̀ sí máa rí bàbá yìí fi yẹn máa rí bàbá yìí fi. bàbá ẹ Mr. Landlord ẹ jẹ́ má bínú jọ ó yẹ kẹ́ mọ̀ pé yìí lè mí wá àbí kò yé yín. nǹkan tẹ́mi kò fẹ́ sọ fún yín ẹ wo gbogbo àwọn tó jókòó yìí tani ẹni tí ò rí owó ra ìfami inú gbogbo wa kò sí náà gbogbo yín kàn ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lórí ìfami ẹ wo difficulties tó wà láàrin ẹ̀ ṣé mi tí mò ń jí ní 6 o'clock tí mo mọ̀ mú iye tètè ń mú ṣẹ́ mi ṣé màá ṣàwọn máa kànlẹ̀ fún pẹ́ fún mi ìfami 9 o'clock àbí 8 o'clock lè gbogbo yín lọ dárúkọ ẹ wo bàbá ẹ jẹ́ sọ kí nìkan fún yín o pé yín ṣé ní remote and control reverse back oyè yín ẹ yá ètè ló wá ẹ reverse case yín sórí ọ̀rọ̀ ìfami oyè ẹ gbọ́ mo yá ní kí sọ fún yín bẹ́ẹ̀ o ẹ tẹ́tí kẹgbọ́n mo yá ní kí sọ fún yín ni o. ẹgbẹ́ yẹn ẹ bá fẹ́ lọ lórí gbogbo ìpátá ilẹ̀kùn sílẹ̀ fún yín o. ọ̀tọ̀ kẹ́ ẹ kẹ́rù kẹ́ máa lọ. gbogbo ọ̀rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ wá ṣe bàbá láńlọ́ọ̀dù olè bá fẹ́ lọ ọmọ lọ sówó owó tó kù padà fún jẹ́ jáde nulẹ̀ rẹ̀ sẹ́ẹ̀bì tèmi ni wo n tẹ́ mi rò ní pé ó dà ìpá àwọn aláǹgbá yìí ó dà ìpá ti ṣe mítìnì nítorí. pàṣẹ ọmọ kan níjà mi tẹ̀lé ni àwọn aláǹgbá wọn níjà ọlọ́run wọn níjà mi tó. tó bá rí bá jẹ́ pé kò ní da abálága wọn ti ṣe mítìnì nítorí wa àwọn aláǹgbá pa wọn. sọ́kọ̀ àrí nǹkan nìsín sàn ní ẹ̀dájọ́ ọkú fún ni ebi ẹ̀sẹ̀ lọ́jọ́ fún jọ jíbọ̀ ọmọ ara rẹ̀ kí ló tún wà níjà láwọn pa àwọn fani kẹta ọ̀pẹ ẹjọ́ ẹ̀bí ni wọ́n gbà fún kọ́lọ́ ìjọba yóò sórí rẹ̀ fáwọn ni àbí kí n rọ́ orí rẹ̀ ni o file lórí o. ọmú wẹ̀rẹ̀.
náà ni máa ń ká. Orí pósì, wọ́n fẹ́ kó jinú tó ti yọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe gbé inú pósì kò jìn tó. Torí ẹ̀ tó ní pósì, omi nìkan ni. Omi nìkan ni. Tábàjì ti fẹ́ ṣe kọ́fà rẹ̀ kọ́ máa lọ pírẹ́tì ẹ̀. Níwà lọ́mọdé nù sàárè. Tọ́gbọ́ ẹ̀kẹ́kọ́ nọ́mà ẹ̀kẹ́kọ́ mọ́tírẹ́sì. Kí ló ṣẹlẹ̀? Bọ́sẹ̀ bí nínú nǹkan ẹyọ kan ṣoṣo tó jẹ́ pọ̀ lójú mi ò ń lẹ̀yìn mi. Olófòsẹ́lẹ̀ lójijì tó sì kú bẹ́ẹ̀. Tó yọ ní bẹ́ẹ̀. Ó fò sálẹ̀ o. Ó kú lójijì. Mo rò pé kí ni bí mo fẹ́ sẹ̀yìn rẹ̀ ká yọ gbọ́kọ̀rọ̀ ọmọ. Mo wá ní mo gbọ́dọ̀ dọ́dọ̀ yín kí n ra pósí kí n fi sẹ̀yìn ẹ̀. Kí n ṣe ká yọ gbọ́kọ̀rọ̀ ọmọ ká mọ̀ pé mo sẹ̀yìn rẹ̀. Kí ni nǹkan ọ̀sìn yẹn? Ojú ọmọ ní tí ewúrẹ́ kan ṣoṣo tí mo gbójúlé tó jẹ́ pọ̀ níwájú ọ̀nlẹ̀yìn mo ló sàdédé bò sẹ́lẹ̀ tó kù ní mo fẹ́ ra pósí fún tí mo fẹ́ di sẹ̀yìn ẹ̀ka yọ gbọ́ kí ẹ sáà mọ̀ bó ṣe jẹ́ gbajúgbajà lèmi náà jẹ́ gbajúgbajà nù mo wá ní kí n ṣe káyọ̀ gbọ́kọ́ ló mọ̀ torí ẹ̀ mo fi wá bá yín ẹ ṣàánú mi. Ẹ wá gbà mí nígbà wo bá kó sí dédé ẹran mi. Ẹ wá gbà mí kọ́lọ́ mọ́jà lágbàrá òbí ó ti kó gbà. Kí n mọ́ gbàgbá lẹ́yìn ẹ gbà mí o. Ìfowógùn kọ́ọ̀yàn jọ ìfowógùn ìfipè ló bá tí mo ṣe. Kò jẹ́ gbọ́ àṣọ kankan fún ọ. Èmi ẹ̀ka bó sí ewúrẹ́ o. Bó sí èèyàn lèmi máa ń kàn. Láwọn èèyàn ńláńlá tí ń gbajúgbajà láyé tí ń tó gbajúgbajà lọ́rùn ilé mi kan bó sí fún tó ti yọ nísìn. Nígbà ìwúrẹ́ ẹ̀kú tó fẹ́ kan bó sí tí yẹn ẹ bá kú ṣéke ní ọlọ́ọ̀kàn fún ni. Ṣéke ní ọlọ́ọ̀kàn fún. Sọ fún mi. Ìjà ń sọ fún mi sì ní bẹ́ẹ̀ ni bá ń kan bó sí ẹran mi. Ẹ̀mí ẹ̀kan bó sí ẹran. Kò sí láburú. Ìgbà ń bá kú bí. Bẹ́ẹ̀ kan bó sí ẹran mi bẹ́ẹ̀ ní kan yóò sojú èmi àti. Níbo ló kú? Nítorí mi ti lọ́rùn. Ìdí lọ máa kú sí kọ́ ọ̀ lè kú ni o. Ẹ gbọ́dọ̀ wá kó sí ewúrẹ́ mi ni. Ẹ ọba gbà mí. Ìgbà tó ń yí wà lóye. Ìṣèjọba wọ́ọ̀. Ẹ kàn kó sí ẹran mi. Mo gbọ́dọ̀ sojú wọn gbọ́dọ̀ sẹ̀yìn fún. Arákùnrin. Ǹdẹ. Ẹ máa kàn kó sí ewúrẹ́ mi. Abolewu ẹ̀ yàrá. Abo ni àwọn ò lè mọ sọ́ọ̀fù ewúrẹ́. Ewúrẹ́ tí ń bí mẹ́jọ tí ń bí mẹ́sàn-án. Bó ni ó sì á kú tó ní fẹ́ bá kú. Ọ̀pọ̀ a máa tọ́ ṣẹlẹ̀. Bọ́bá di ìyálẹ̀ta. Sọ́ọ̀mọ̀ ìyálẹ̀ta. Ọmọ ìyálẹ̀ta. Ọkọ ẹni àbọ̀ mi. Ọmọ ìyálẹ̀ta. Ẹ̀tọ́ ti yọ nísìnyí. Tí ìyálẹ̀ta bá ti dé, wàá pàdé rẹ̀ níbí. Sọ̀gbọ́. Àhín ti bọ̀ parí ẹ̀. Sọ ti gbọ́. Lọ́ra o. Bẹ̀lẹ̀. Bí bàbá kó sí ewúrẹ́ mi, nǹkan ṣẹlẹ̀ o. Ẹ̀yin lẹ́jọ́ ní sábúgbó. Mo ń bọ́ yín alẹ́ ta o. Ẹ wá gbà mí. Nígbà tí ewúrẹ́ èèyàn kú, tó bá ṣe àgbà bí ìgbàgbọ́ tí a fi ń ku àṣàrò tí ń sunkún tí ń wẹ kó wọn báyìí. Ẹ dákun tí ìyá rẹ̀ bá kú kọ́. Àbí kágbọ́n rẹ̀ wá rí bí ètí a fi ń jẹ́ olùkọ́ tí a pè kọ́ pọ̀ sọ̀. Ẹ dákun, ebi ẹni gómìnà tuntun wọn ti fírì rẹ̀ kó máa fi jẹ lọ́sàn-án bí. Ìtọ́ yẹ kọ́kọ́ mú sí ilé ìwèrè lọ yẹ kọ́kọ́. Ilé ìwèrè lọ́yẹ kí gómìnà tuntun ọ̀ṣun kọ́kọ́kọ́ kọ́ wá máa sàwọn arú eléyìí. Ewúrẹ́ ò ń sunkún ọlọ́ọ̀fẹ́ kan pọ́tì ẹlẹ́sìn oṣù àárọ̀. Ọlọ́mọ ṣàánú mi ò mọ̀mọ̀ jẹ́ ṣiṣẹ́ gbà láàárọ̀ kùtùkùtù ń gbèsè ayé ọ̀gá ọ̀ múra títò títí wọn náà tẹ̀síwájú. Àmọ̀dáre kárùdù asùn kí ara lè fẹ́ mi àwọn tó yẹ ká ti jáde ká ti lọ síbi iṣẹ́ ajíǹde àdájẹ́ àtúnbádọ́ olódò mi sáà dáre inú ilé báyìí nígbà tí ilé dáa tó bá yìí ilé àwọn ilé tí mo mọ̀ tí wọ́n dá tí wọ́n dábí ilé wọ́n á fi kíní omi ni wọ́n á fi sínú ilé àwọn máa tan omi ẹ̀rọ bó o máa wà nínú ilé kàǹgàrà tó ń pọn wọ́n tún gbé dodo kúrò ńlẹ̀ sáà dáre báyìí. ìgbà àfàmì ńkọ́. ó wà lọ́dọ̀ ya kíní nínú ilé. bàbá ètò ti gbé gbà fàmì láàrú kí ló ṣẹlẹ̀ báyìí sìn èmi dẹ̀ ti létí ibi iṣẹ́ ó yẹ kí n lọ sí ibi iṣẹ́ láàárọ̀ ẹ̀ báyìí sìn mo dẹ̀ ti létí kí ló ṣẹlẹ̀ báyìí sìn. 1000 ṣẹ́wọ̀n tí n bá tún bẹ̀rẹ̀ tèmi sìn bàbá yìí a máa sọ pé bí amójútu dé ṣé mo sọ pé mo lóò ti fẹ́ fi rà fami ni àbí kí ni gbogbo bó ṣe tí ì gan-an bọ́lá náà ṣe máa ń gbé fami kúrò lórí kíní ẹ̀wù táìmù ń sìn yìí táìmù ti ń lọ. kí ló dé ìwọ ń pariwo 1000 òun pariwo 1000 wá o bó bá ṣe wó nìkan ní ó ṣe nǹkan lẹ́yìn kẹsẹ̀ sùúrù o lẹ́yìn kẹsẹ̀ sùúrù o. ọ̀rẹ́ nìkan mo ti létí ibi iṣẹ́ afro
náà ó yẹ kí tiwa ní iṣẹ́ láàárọ̀ ìgbà ìsìnkú ó ti lè tọ̀rẹ́ jù ó tún wá ní ìgbà tó wá gbà wá kí ló ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ lóde kí ló ń ṣẹlẹ̀. ọmọ sinmi ilé ìwọ̀n mi sinmi táwọn ọdún ilé kí ló ṣẹlẹ̀ kí ni. ibẹ̀ ti yọjú kànga ó ti gbé ewu ó ti gbé ewu sínú ọ̀gá. kí ni mo ṣe bàbá ìgànnà ṣé àní pọnmi mọ́ ni nígbà tí gbogbo ilé tó bá sọ pé kò ní kankan kan yìí náà lálá tí ń pọnmi tẹ́tù wọn gbọdọ̀ wọn lẹ̀ ẹ̀ sì ní já lọ́dọ̀ọ̀rọ̀ mi bàbá láńlọ́ọ̀dù olúwa là ń bẹ̀ lọ́ọ̀dù ẹ bọ́ ta o. kí ló dé kan náà. ṣe rí ike mi tí mo yín fọ́nú lé ìkọ̀ọ̀kan lára ke fún mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rín kan mi ló lé torí kò sẹ́ni tó gbìmọ̀ràn pé kí fámìlì òun kwájú lé báyìí kó sì bá lé báyìí jẹ́ ẹ wá lẹ fẹ́ pọn mi ẹ̀ ń ṣàpérò àbí ẹ̀ ń ṣàpérò fẹ́ pọn mi. bàbá lóòótọ́ mo tèmi ni mo fọ́ kìí mo dẹ̀ tí wàá bá yín lórí ilé one on one ṣùgbọ́n àtijọ́ sọ mo ti ní màá rà mí fún yín. sọ ti wá ràkẹ́ fún mi. bàbá mo dà màá rà. ó lóun ó ràkẹ́ fún yín ẹ dákun kí lẹ tún fẹ́ gbà ayé yín ò wù mí o ìgbésí ayé yín ò wù yan ẹ dákun sí èèyàn lè máa wùwà báyìí kó sì ní ìjọba Ọlọ́run kí n tún di yín gan ẹ ní kókó ẹ lẹ́sọ́dù Genesis yín sọnù Revelation títí ó ti bàjẹ́ mọ́ yín lára tán kí ló dé èmi ò fẹ́ rẹ́ ayé yín tọrọ o bàbá ẹ yẹ ká lọ wá bí kú sí ni kí ló dé gan-an ẹ mọ̀ níwá lára kẹ́ bàbá láńlọ́ọ̀dù ẹnìkà o ẹnìkan fọ́ ike kan wá ní ẹnì kọ̀ọ̀kan ike kọ̀ọ̀kan ni kó rà ẹ wo mọ̀mọ́ yìí njó ti dénú ìjọra kílọ̀ yín ike rẹ̀ rè tèmi ni eléyìí ni tiẹ̀ eléyìí ni ọmọ ṣe tó kéré tó ẹ wá ní ike kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan ẹ nà ó. aláàjàgàjọ kí ló ṣe é gan kí ló kọ́ sẹ́nìkan kọ́ ni. abalí ẹnìkan lẹ́yìn wá ń kà sí gan ẹ wo ṣé ẹni tí bá ṣe tán pẹ̀lú ẹ̀rí bàbá yìí ẹ bá gbé fàmì jọ. ẹ ṣe ọmọ gidi ẹ yọ pé táwa ti yọ àmì kò ní ọmọ ẹ bọ̀ kó ní ó mọ̀ ní ó mọ̀ lẹ́yìn wọ̀nyí ẹ ṣe ọmọ ẹ̀yin àfi ọwọ́ wá ní ọmọ yìí. ẹgbẹ́ mi nìkan bá lọ ọ̀tajà tí mo wọnú ọjà lọ bọ́ọ̀lù sọjà làbí sí mo sọjà Sunday mọ́mọ́ yẹn tí mo mọ̀ pa mọ́mọ́ kówó wálé bí ìsẹ̀kẹrẹ ni ẹ wá lọ yà ń ṣe rádaràda yà ń ṣe balabala bíbí ní Sunday inú àwẹ̀. ẹ ti wá máa wọ ọ̀gá iṣẹ́ bíi mi o. dákun ẹ̀mí kan ní. ẹ̀sìn àdúrà yìí wà. ṣé báwọn àgbàdo sọ wípé kí ti lóde sọ kí sùn kó má bàa gbèjì aládìí. òun ló wẹ̀dọ̀ odò burúkú tó wẹ̀ lára odò ìjà dà lórí kiri. méjèèjì ṣe wọ̀dọ̀ mi sọ fún pé má gbàdọ̀ má sí odò wẹ̀ má sí odò wẹ̀ odò rẹ̀ tó wẹ̀ ló kọ́ ọ̀gá kẹsẹ̀ pé ọ̀nà máa fi mí gbàrà wọ̀ lójú yìí o. ọ̀gá kálẹ̀ kan tú o ká tú àjọwẹ̀ lóní tẹ̀sẹ̀ yàrá nínú ọmọ mọ̀ wọlé. má bá sàdé má pẹ́ fúra wájú yín mọ̀ sọ fún bẹ́ẹ̀ sí tí ọ̀dà ẹ̀ sọ fún ẹ wẹ̀dù odò ní ọ̀padà gbé yín lọ. sẹ́yìn bá nílò àká yìí sẹ́yìn náà bá fẹ́ kiri èyàn máa wẹ odò lọ bí ẹ bá tiẹ̀ ń pọ́n tí ń sàpọ́nlé rẹ̀ tó gbogbo ẹ̀rí bí kólówó ẹ̀kọ́ sẹ́yìn bá fẹ́ káyìn ọ̀rá mbẹ́ yìí ẹ múlẹ̀ lọ́ra fáírọ́ọ̀sì ìwọ̀n ayé rà dàgbò. ẹ máa pọn náà àmọ́ sẹ́jú sí yẹn. ẹ sọ pé pé ẹ̀jẹ̀ ìṣẹ́jọ́ nínú táàlọ́ àdótọ́ lọ wẹ̀dò ládó ọlọ́dún ìjà mọ́ dòǹdò odò náà bá gbé ọlọ́dún odò náà tẹ́jà wèrè ọmọ àwọn òǹdó wọ́n kà tán ni nígbè ọ̀tọ̀ra rẹ jẹ ẹgbẹ́ ọmọ tẹ̀sẹ̀ èmi ti bá dé mi débi gan o ẹ̀yin ló kú mẹ́. ṣùgbọ́n ọ̀gá kéde pé sẹ́wọ̀n pé lẹ́lẹ̀ ni ò jẹ́ kí èmi àti yóò túnmọ̀ lábẹ́ fún mi mo fi ta kété sí yín èyí ń dàrí wá rú ṣùgbọ́n ayé ẹ̀rọ bá wọn lọ mẹ́rin mo pẹ̀ ká sí onímọ̀ Rádaràdà kí bá ní lágbà àgbà àti kékeré. àtúntì davis ṣe wa àdìgbò yìí títí bá bẹ̀rẹ̀ ní ìjà mọ́ yá sótó ti wà nílẹ̀. kò dẹ̀ wá tí ì ṣiṣẹ́ ńlẹ̀ ògì ò tí ì tán. tí o bá ṣe wàá sóńgì ilẹ̀ tó ṣe kan lẹ́ ẹ̀ ṣe bí kí bí o mọ̀ wà lẹ̀ tábà àbí kò ní tábà ẹ̀ là. ẹ̀yin náà mọ̀ pé tó bá jẹ́ pé iṣẹ́ wà ni màá ti ránṣẹ́ pè ní. ẹ dákun bíi omi pípọn. àní ò sí kankan ilẹ̀ ẹ̀yin náà lẹ kúkú ń bá mi ṣe. bó bá ṣe jẹ́ bí ká bá ń wó lùbọ̀ kò sí ìta lè ṣe. ó yẹ kó ti yé mi tó bá jẹ́ pé iṣẹ́ wà nílẹ̀ ẹ máa ti pè yín. wákìlì
àti fọ́ọ̀mù ná. ọ̀dà níjọ́ ọba yọ èbí dé. ọ̀rọ̀ dọ̀rọ̀ sùúrù. wákìlì. jẹ́wà ẹ ti rí. tó ṣẹlẹ̀ ni pé mi mọ bí iṣẹ́ náà lágbára díẹ̀ mi mọ bí mo ṣe lè sọ fún un. ṣé bí yóò yọwọ́ ọyọ ìjà sí. owó tó gọbọ igi ni. kí là ń dúró ṣe. ṣé ẹ lè gbẹ́bọ̀. ṣé eégún àdìfó sábà fáwọn àjò. ẹ sábà ń gbẹ́bọ̀ kí nǹkan ó lè dà náà. èyí tẹ́ bá ti láti lè gbé ìyókù ẹ̀ fi yòókù lẹ̀ fún mi. ọ̀sán láàgì àbúrò. ọ̀sán ni. ṣé yóò sì yọ owó gidi ni mo sọ lẹ́ẹ̀kan owó gidi ni. yóò yọ owó kó ṣe wù. wákìlì owó yẹn á ju tẹ́ẹ̀rí tẹ́lẹ̀ lọ. wákìlì sí agbẹ́bọ. tí ó yọ owó. gbà tí ìsìnkú àrùn lórí. ìyá níbi tán ti ń kan po sí kó ṣàṣeyọrí. rádaràda kì í bá ní kàgbà àti kékeré ló ti bá ní lọ. rádaràda kì í bá ní lágbà àti kékeré ló ti bá ní lọ. wákìlì. kí ló máa ń wáyé ẹ̀rọ náà yẹ pàṣírà ewu làwọn ẹbí ní Ọ̀yọ́ nígbẹ̀yìn bí kìtì lórí sọ́run sọ́run ní lọ òjò ń parí àǹkẹ́ ọ̀bẹ ẹ̀rẹ́ ìfẹ́ sáà mi dé. ibi tí ń bọ̀ yìí tí ìdí rẹ̀ kò wá ká ọ̀sẹ̀ lẹ́rù ní pàṣírà alẹ́ ẹ̀rọ̀bà sáàkì kí ni wọ́n wá sí ọ̀ọ́kà gbogbo ibi tí báyìí mo kú sí ìwọ́n tó fẹ́ báyìí mo kú sí ọ̀ọ́kà gbogbo kábìlẹ̀ ẹ̀ táwọn lẹ́nu ọ̀nà pàṣírà. Wákìlì Kàmárù ẹ lọ wá ṣẹ́kọ̀. If you become bad example, it doesn't mean you are useless. If you no become good example, you will be the bad. sórí pé ìkànnì ká má wulẹ̀ lọ sàlẹ̀ lọ́ọ́ má rí. ó ti jí ebi ká ti gbẹ́ bórí ìta ní àwẹ̀ yìí ẹ̀wẹ̀ wájú. sọ ní sọ kankan sí mi. ọ̀dà náà ọ̀dà já sí báyìí orúkọ Jésù. àmín Jésù Olúwa gbàdúrà wa àmín Jésù àmín nàtẹ́nà káríkà òsára òsára erinwo ẹ̀yìn ìyá ẹ̀bọ wájú rèé o. tiwájú nù. ẹ̀bù ẹ̀yìn rèé o ẹ̀bù àárín rèé o á wà gbẹ́bọ ìrẹ̀lẹ̀ á mọ̀ gbé lọ́ọ̀lẹ̀ báyìí. kódà àwọn èèyàn bá yìí abáwo ni bẹ́ẹ̀ kó ṣe lè tó. tí bá ti pé jẹ́ káàró fún àgbà wọn náà kiri sórí oògùn yẹn lẹ́pọ̀ sí pọ̀ tó bẹ́ẹ̀ lè pọ̀ sí pọ̀. àwọn ọmọlẹ́ a máa gbádùn. kí ni orí bí ẹ ṣe nílò rẹ bí ẹ ṣe wà yìí. ayé má jẹ òbí yẹn bá jẹ iye oṣù ike tí o ti gbé wọ bàálù. sórí bó ṣe wà yìí wọ́n ti fi yẹn mẹ́ta sí sórí yẹn lẹ́kọ̀ọ́ oògùn yẹn lẹ́jọ́ yẹn bá ṣe wà yìí o àwa ti ṣe ti afọ́lọ́hùn. Wákìlì ìkan ògbé kan bí òun jàǹgó òjíṣẹ́ kíṣẹ́ bí asálà ìlú. Ibi wọ́n ti ń jí òkú. Ayọ̀lá ta ń nà ẹ̀yin náà pọ̀ ni bẹ́bí bẹ́ẹ̀ rán a ni. ẹ̀wẹ̀ kẹ́ mi ẹ̀kẹ́ ló yọgun bí igun awùsá ẹ̀kẹ́ ló dá pàdé. ìyá ìyá tẹ́ ẹ bá sọ fún apógun alágbèékọ́ ọ́fíìsì àlógun yín ta ní ọ̀gá yín tẹ́lẹ̀ sí àmẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀rẹ́ ìsàbí amọ̀rẹ́ o ìrìn olórí ńlá. gbọdọ̀gbọdẹ ká. ìyá jẹ mí. ọlọ́run òkùnkùn ní ipe tí yín jà. ó pé o. èmi náà bí ọmọ ni mí gbọ́dọ̀ yàròyìn. ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ó bá ṣàkàn bí ẹja ní kọ́ rí. ìyá ìkànnì yẹn mọ̀ pàkàn àlẹ́ pé ìyá
nínú ìyá ìbàjẹ́ yín ọgán lẹ́ẹ̀pà fúnrọ̀dé ìyá abú ìjẹ wa ẹ wò wá sí ẹ̀bínú àbẹ́sàbà wa mówó wa. ìyá sẹ́tù wá fọ lẹ́ẹ̀kẹ́ ni ẹ mọ̀ dájú. ẹ̀kẹ́ táwọn rẹ̀ ò ṣe é chéǹjì bíi kéèsì fóònù. àbínú ìyá ẹ tún fi ìyá mi jẹ mí mọ̀mọ́ dáa èmi ọ̀bá nílò owó wà sísẹ́ máa kọ́ lówó lápò mọ̀ ń bá sísẹ́ mọ̀mọ́ ẹ̀gbìn ẹ̀sẹ̀ wọlé tẹ́ bá wọlé tẹ́ bá lọ jáde mọ́ ń kọ́ mọ̀mọ́ dáa. ìyá kọ́ lówó lápò ìyá ìníkà o wá wákìlì sọ́run rí ọ wákìlì. wákìlì kàmáà àṣẹkọ wákìlì. tí n bá jẹ nǹkan mi mọ̀ jáde aláìtàláì kódà ilé gbàgbé ìyàmọ̀ ìjẹ́ mi. tiwọ́ tún dà ọ̀ wojú mi ọ̀rọ̀ ayé ojú mi ṣe bàjẹ́ ni ayé ẹ̀kẹ́ni burúkú wọn lè dà wọ́n dájú gan wọ́n nà mí bí ẹ̀ẹ́dùnà ìyà tí Jésù gan jẹ gan kó tó sọ̀rọ̀ ẹ̀ńdà rẹ̀ gan kò tó báyìí. káwáá tó bí ẹ ṣe mọ Jésù ń gba Jésù kò lè jíǹdínlógún ọdún Jésù ò ní jíǹde ní abánà kò lè dé àwọn tí wọ́n dájọ́ ọdún fún gan lọ́sùn gan wọ́n èjáde lépo. àṣà ti lówó ní ayé ìròdẹ̀rùn. pàápàá. kò sí wàhálà àjọ lówó iná ni tèmi wá wò ní pé owó tá a gbà lọ́dọ̀ yìí bí ó yá wà nǹkan gidi kan tá a fi ṣe o. ó tọ́ ní kí láwà fi ṣe báyìí. tá a ṣe kù. wá nǹkan ṣe o ẹ wá nǹkan ṣe. àní kò gba gidi ọlọ́run ló pin ẹ mọ̀ o wàláì kò gba gidi ọlọ́run ló pin ẹ mọ̀ o tẹ bá wà lágbára bí ọlọ́run mi ẹ lọ bá o tẹ bá lágbára bí ọlọ́run mi ẹ lọ bá o tó bá dẹ̀ lọ bá ẹgbà fọlọ́run lórí mọ́ o tó bá lọ bá kò gbà fọlọ́run tó ti mọ̀ o. tó bá fẹ́ bú mi rèéwẹ̀ kò mọ́ o tó bá fẹ́ bú mi rèéwẹ̀ kò mọ́ o kan tó ṣàgàrà bí èjìká etí aṣọ tó bá fẹ́ bú mi rèéwẹ̀ kò mọ́ o. sọ́ọ́rí jẹ́ sọ ọ̀kan fún ọ ó lè má yí ọ o ní tí a bá fi jọ ọmọ lọ́yẹ̀ sí kékeré o nínú ilé lónìí nínú ọgbà ọba mi nínú ọgbà yẹn ni ìyí tèmi ń jẹ ìyí tí ń jẹ ìyí tí ń jẹ ló ń lọ jẹ ṣé tí n bá rí ọ ní tí n bá rí ọ lóru àná o tí n bá rí ọ lóru àná o ọ̀rọ̀ ká Bàsírá mọ́lé ẹ ń lé ọmọ gan ni. Bàsírá wo gan ló ń sọ náà. Bàsírá tèmi. ṣé Bàsírá tèmi tí ń la tí ń fọ́ ni mo sọ. bóyá Bàsírá jẹ́ sùtì tó ń la. ọwọ́ kéré wà tẹ́ ọ kéré sí i àwọn tí n bá jì ní sùn ní campus wọ́n ju ẹ lọ tí wọ yìí tírètì kọ̀ọ̀kan tó fi ju ẹ lọ máa fi yẹn wọ yìí tírètì rádaràdà yìí. ó ní pẹ̀lú ìpèlè lọ pé òjèlè fún mi pé àkàtà ní torí nù ọ̀lọ́kọ́ lè tiẹ̀. bàbá Fọlọ́ ọ̀gá wa mọ̀ sí ní ìsìn kódà bẹ́ẹ̀ ṣé wà ìlú òsè pẹ̀lú tó táwọn èsè tó ń ti àná. ẹni bí bá ṣe ń kún mọ́ni sórí ilé ló dàbí àkóso yìí aṣọ àga. àbí ìgbà tí wọ́n ń bẹ dára. èyí ò gbọ́dọ̀ wú. sókè wù. nígbà tí pé ọmọkùnrin máa pa ẹni kò sí. ẹ rọra ọ̀gá rẹ̀ èmi tí a sá iṣẹ́ ìgbé wọn tọ́lọ̀ wọn gbàdọ̀ wọn. àbí o àmútọ̀rọ̀ wa jẹun. ẹ rọra ọ̀gá. ọ̀nà tí ẹ pẹ̀ fún ẹ bá jẹ ẹ jókòó. èmi ẹ̀ máa mọ́lé ayé sí kù gan-an mọ́lé ayé sí òsì. ẹ̀kọ́ mọ̀ bá sí ẹni sí ẹ̀yìn ọmọ òwú wọ́n sọ fún àyè wọ́n ní ká bá ti ń tàn kó sí báyìí. ẹ wọ Ọlọ́run bá ń gbọ́ bá ṣe bilẹ̀ báyìí bá ṣe pífá léèrè báyìí tá gbé fàjọlẹ̀ báyìí wọ́n ní fóṣì wọ́n lè lọ náà méjì. ẹ má dàgbò torí Ọlọ́run yà sí ìyàgbà bí mo ṣe ń wojú yìí ìgbòròró ni yín ni àbí Fúlàní àbí Boko Haram. ayé
lálátẹ̀ ẹ̀fà yìí lágbára gan. ṣé ọ̀gá yóò bá ní òjò tọrọ oúnjẹ ta yìí ó ṣe yọ̀ ọ́ báyìí. àbí gẹ́rẹ́. kódà fún ẹsẹ̀ ń sinmi ọ̀fà mi sóòpọ̀. ọ̀rẹ́ mi kan náà lọ tọ̀ ní ọ̀bá má pé kó tó mẹ́wọ́n jù ọlọ́run lọ́mọ yọ ọkọ lọ́rùn ẹsẹ̀. ìrọ̀lẹ́ sí kò fẹ́ lóko sí àbítọ́. ọlọ́run yóò bá ń sọ ọ́ ọlọ́run ojú òdì ìyá yìí. ìwà ìgbà wa ṣubú gan o. ọfẹ́ ló lọlẹ̀ ní wọ́n yọ ọ̀sẹ̀ lọ. ẹ̀yà bá ṣẹlẹ̀ yóò fẹ́ lọ lọlẹ̀ ní. ẹ bá fẹ́ kọ́ sẹ́yìn. torí nílẹ̀ yìí kọ̀sẹ̀ tó pé ìnú àtòrí ibi kẹ́ ẹgbẹ́ kó sí kó dúró de rere kódà ẹ̀ tí ìmọ̀ ń jáwé sí fẹ̀ mọ́ o. ẹbẹ ẹni tọ́ aláàrùn. àrùn mi ràn. a kò ṣe. inú òkú máa ń dùn ní ti bá gbẹ kó sí. ṣé máa kọ́ lẹ́tà sí látọ̀run. ẹ fi sọ lórí máa máa tún sọ fún ọ òkú ká máa kọ́ ọ lẹ̀ àní tí n bá ti ṣe kẹsẹ́ tó n bá ṣe kẹsẹ́ àtòrí ni kọ́ gbẹ kó sí o. kódà wọ́n tún máa fàyàn láìdí káàdì yín lọ́rùn pé tọ̀ id card. wọ́n á máa fẹ́ yín nu pósí gan. ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ torí mi ò mú ní ayé ní èèyàn gbà kò sí tá a mú wáyé kò sí tá a mú rọrùn tó ti yé yín ṣùgbọ́n ọ̀gá ẹ̀ tó kọ́sẹ́ ẹ gbà fọ́ọ̀mù àgbà ibi kan. àwa náà múra alẹ̀ òkú àti èjì òkú àti àsìkò èjì òru. ẹ méjèèjì 20,000 lówó. id card ṣé tá a bá ti lè àlìgbọ́ létí. yé sọ fún ọ kò síbi tẹ́ ẹ ti lè rìn gírẹ́kàdì náà tó ti yé yín yóò fi rí yín kí ló gbọ́ ọmọ kóyàn tẹ́ bá ti náírà káàdì olówó position free and go ni yín. ọkọ bá wá ń sèwà tá a bá gbọ́ balẹ̀ tí wọ́n fáyé káàdì wọn bá. ọba ìlú ewu olójú ọba tẹ́ ẹ lè gbá létí o bẹ́ẹ̀ bá gbọ́ ọmọ ọ̀yọ́ létí yóò sì gbà kú. kò sí ẹgbẹ́ òde wù. àgàgà kan wà lọ́nà ọmọ ní ọ̀gbìn ìfẹ́. yóò sì gbọ́dọ̀ lẹ́hùn fáwọn. yẹ bọ̀ owó rọwọ́ nù ẹ má nà bá ọ. yóò sì ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lolúwo ọ̀daràn nù. ẹ bá na kẹrun tójú ẹ̀ ó rí. àkìrún náà ẹ má nà kìrún. àwọn òye ò tó bẹ́ẹ̀ gbọ́. ẹsẹ̀ láwọn ọba tó bá dá ìgbọ̀n ṣùgbọ́n kì í ṣe bí olúwo ọmọ. àwọn ọba yóò ní ọkà wẹ́ẹ̀ ti sìn. fanọ́lẹ́jì ìbàjẹ́. lẹ́nu ọ̀gá. ṣé ẹ lágbára àti ṣiṣẹ́ wa. mùsùlùmí lẹ̀ ń wò. orí tẹ bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣe é gbá palansọ́ tó ti yé yín tẹ́ ń fa òkè tẹ́ ń fa alẹ̀ tẹ́ ń fa òkè tẹ́ ń fa alẹ̀ tó ti yé yín palansọ́ ni. ìgégi tẹ́ fi rẹ́gi. sọ̀nù báwa ṣe pọ̀ palansọ́ ọlọ́jọ́ ọmọ ẹ̀ la ẹnu sí ni láàrin ẹ̀ka kó sí tí ìyá ọmọ Ọ̀yọ́ bá kú ẹ̀yìn lẹ́ẹ̀kan kó sí ẹ̀ tó ti yé yìí Olúbàdàn of Ìbàdàn tí ìyá rẹ̀ bá kú ẹ̀yìn lẹ́ẹ̀kan kó sí ẹ̀ ẹ̀ fẹ́ gbàyọ ọba ẹ̀ lọ rún ọmọ nù lé ẹ̀ kówó jáde káwọn tẹ́ ẹ̀ wọ̀. owó lò mọ̀ mo tún mo dé bí ìṣe mi mo tún gbélé gbélé mo wá mú ní ìṣe bẹ́ẹ̀ ni wọ́n mú nǹkan kí bẹ́ẹ̀ ẹsẹ̀ rà ẹsẹ̀ ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa ẹsẹ̀ ẹ pẹ́ fún wa Àjàní ọmọ àmọ́ sí ẹni ọba fẹ́ di ọlọ́wọ́ tó ní ọmọ ṣe tiẹ̀ ìṣeré ò ní ṣojú ẹ̀ bí ẹkún ní í ṣe gbére bí ọ̀fọ̀ ní í ṣàparò yóò máa ṣe wọn bí ọ̀fọ̀ ní aṣọ wọn ó sì máa pa. ṣé wàá lè yí kékeré ni ètí bá tó padà ń gbé bọ̀ yóò tún gbélé lọ ẹ ṣe pọ̀. wo igi ẹ̀gọ́ ojú ọ̀nà nígbà kú yeye kù olúgbó nígbà kú alákẹ́dùn bí ó ti rí nù ọmọ àmọ́ ṣe ọmọ àmọ́ ṣe wọ́n ti mọ wọ́wẹ́ ngbọ́ sì ti mọ wọ́wẹ́ ó ti di dandan kọ́ bá gbàjẹ́ wù
Àjàníjàní. Àjàníjà gbogbo lẹ́mí. Ẹ tún lọ torí kìíní. Ẹ tún kìíní orí kéwù. Ẹ ṣe. Ó sáyé tẹ́nàtì ìyàwó. Bí ayé dé. Ẹ lọ fẹ́ gbalé. Lọ́dà fún yín. Ọ̀tà. Ẹ̀sìn láì. Ṣé ẹ rí ilé mi lọ́fẹ́ gbà yìí? Èyí jẹ mí lówó o. Wọ́n jẹ mí lówó lé o. Àwa náà èso lò sí èèyàn. Látàkàkà ìjọ òfin àmọ̀ bá sí. Aláàfọ́ lò. Ẹlẹ́ẹ̀kejì wáyé. Ó ní ìwé tẹ́ tọwọ́ bọ̀. Ẹ bá fún wọlé. Ṣé ẹ mọ̀ wí ká? Ó ti tán. Ó ti tán. Tẹ́lẹ̀ bá ti mọ̀ ká. Ìgbà kọ̀wé mi. Kọ́kà sí létí. Sófin yìí ṣe bó lálùtà ìjẹ̀dà bẹ́ẹ̀ tún sí mi. Irọ́ o, òfin lè mi oṣù mẹ́ta ni o. Bàbá òfin Nàìjíríà gan wọ́n ti bọ̀ náà. Àbí. Ṣé wàá lófin oṣù mẹ́ta? Ìyẹn ti Nàìjíríà. Ìmọ̀ kọ́lé lè fara mi. Oṣù mẹ́ta ni mo sófin lè. Ó ti jẹ́ nù. Alágbèéká. Ibi ogun ni ológun. Ẹ bá ti wá ṣe tán, ẹ lè mọ̀. A ṣe tán. Ẹ ṣe tán. A ṣe tán. Owó ti wà. Ẹ ti sá. Láti pa àdíṣẹ́. Lélẹ̀ wo lò? Lálọ́ pariwo. Táyọ̀ lè pariwo bẹ́ẹ̀. Ó kọ́ wà ní. Bẹ́ẹ̀ Táyọ̀ lè pariwo bẹ́ẹ̀. Látà ọ̀tẹ̀ ìjà wà fọ́pọ̀. Ṣé àmì ká fẹ́ lọ ni? Ẹ jọ gbé ẹ̀rọ ọkọ̀ jáfíríkà rẹ̀. Inú ilé mi náà. Nínú ilé yìí ni kí ni? Èwo ra kàtí àgbọn. Kí á dáadáa. Bẹ́ẹ̀ ṣe ra wà ní abẹ́ ìṣẹ́ra tù. Tẹ̀wọ́n mo lo ìjókòó kalẹ̀ sókè. Ẹ wà níbi èrè mi o. Ó yẹ kí n kò mọ́ ti yẹ mọ́ bọ́ sálẹ̀ tẹ́lẹ̀. Ó ti bá labalẹ̀ òsì. Àwọn wòròwòrò ti àtàgbù. Lọ́wọ́ gbọ́ àlọ́ dèmi. Táàbà owó rẹ̀ tó bọ́lẹ̀. Tẹ́tẹ́ dáwà jókòó látàárọ̀. Jókòó sẹ́ni kò wá níbi tá a fẹ́ lọ ni. Who does it? Yes. Yes. Ìwọ àti wọ. Ẹ bọ́ sí ọwọ́ yìí. Ẹ wá gbà wá. Orí kí ni? Wọ́n ti ní ẹ̀jíjẹ́ Ó sọ pé wọ́n padà járàn. Ẹ lè pẹ̀lẹ́ o. ìjẹ́ ìjókòó wájú o. Ẹ pẹ̀lẹ́ o. Lọ́la ń bá Táńdé gbọ́n. Ṣé kí n pàdé ni pé àwọn méjèèjì tí a jókòó yìí mo fẹ́ fi wọ́n hàn yín ni wọ́n sì kó wọlé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀kọ́ yìí náà gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé àwọn náà gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé Kódà tún sanwó. wọ́n tún sanwó so ìwọ̀n nífẹ̀ẹ́ tó jẹ́ pé nígbà tí ẹ bá jíra ọjọ́ kejì ẹ mọ̀ faragbára yín láyà ẹ mọ̀ lẹ́ẹ̀mọ̀ wọ́n rí ìfẹ́ gbọ́ o torí ilé gbogbo òfin tó wà nílé náà máa pamọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì pamọ́. Ìlérí Olúwa làwọn tẹ̀ ń wò yìí. Bàbá ẹ fọkàn yín balẹ̀. Bí wọ́n lórí àwọn dàrú àwọn gan kó wèrè wò. Àkóónú àpẹẹrẹ la fi sí. Ìrèlè jẹ́ gbénú ẹ̀jẹ̀ wa ni. Kẹ́ni nǹkan náà. Ṣé eré mi tẹ̀ ń wò yìí? Kí ló kọ̀ mí? Kamarudin. Kamarudin. Kí ló kọ̀ lórí rẹ̀ mi? Wákìlì ni èmi ní kí wọ́rọ́kọ́ tẹ́ ń dáná rú àròkárò tẹ́ ń dọ́bẹ̀ nù. Ọfẹ́ sọ̀rọ̀ ìgbà mi wà tó bọ́ wọn yàrá sí ìlú náà yàgbọ́n tó fẹ́ sọ. Ẹ kú pàdé gbogbo ilé báyìí sìn bàbá landlord ẹ wá kó àwọn kan join wá ń sìn ẹ dẹ̀ kọ́lé tó pọ̀ bẹ́lẹ̀ yàrá gbogbo ilé táwa máa ń rí tó máa kọ́ bẹ́lẹ̀ yàrá kan tọ́lẹ̀tì kan ni ẹ̀yin sí ẹ kọ́lé tó pọ̀ bẹ́lẹ̀ kànga kan la ní bedroom méjì la ní bedroom tó wà ń bí wátà wà ń nulẹ̀ gan kò tí tó wà ń lò ẹ̀yẹ̀ tó wà lọ kó àwọn kan wá láti ibì kan. lẹ́nu ẹ lọ́gbọ́ gbọ́dọ̀ àní ojú ọkọ̀ sọ̀rọ̀ sọ́nà Lápapàdé ìdúró náà. bọ́ sọ ọ̀sẹ̀ wọ́n ti bí ọ ẹ̀yà ìròyìn lẹ́nu ọmọ tí mo ti kọ́lé mi kí ló ti yọ kọ́ sórí rẹ sọ rẹ. ṣé gbogbo tẹ́ fẹ́ sọ sọ́tì tó? kọ́ sórí kù nìyí sọ́tọ̀. Torí ńgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni àwọn kan o ká àwọn èèyàn pàtàkì ni wọn o èmi tí ẹ fẹ́ rò pé
bóyá àwọn mọ̀lẹ́bí yín kan bóyá wọ́n látàbúlé ní mẹ́mọ́ ordinary tenants ni wọ́n. ṣé pé wọn ò jù báyìí lọ àwọn tẹ́nàtì lẹ́ ń sọ wípé àwọn kan oríjorí lọ àwọn kan kékeré kan ṣe rí ẹgbẹ̀rún márùn-ún owó ni 500 naira àmọ́ ìjọ lówó lójú ń gbà mí láti mọ̀ pé pọ̀sẹ̀ wáyé ó lè jẹ́ 500 naira náà fi tàn yín bá ṣe fẹ́ gbọ́ anífírè ìyá. Wákìlì Kàmọ́rù ẹ̀lọ́ àṣẹkọ̀ ẹni tó lóyún tí kò lọ́kọ ẹ̀yìn lẹ́rìí wọn ẹni tó kọ́lé tí kò parí ẹ̀yìn lẹ́rìí wọn wọn ò níṣẹ́. kò sẹ́ tó lè bú wọn bú mi ní ìjọba tó máa fẹ́ wẹ̀. Otana kina bí àkùkọ. Ó tọ́ ni o. Kí ló dé àkójọpọ̀ opó sáàsù ara àbá tọ́ ara tẹ́ ẹ fi rí àtẹ́ ẹ bú ẹkún gan ọmọ òkú mọ́ yín lọ. ọmọ kárí láì ẹlẹ́nu gbọ́dọ̀ sáálí sùn fẹ́ kọ́ ọmọ kíni kan dájú wípé ọgbà opó mọ̀dà bí ọgbà wèrè kẹ́ẹ̀rì rán gbàgbó yín ọjọ́ ránṣẹ́ kọ́bọ̀ gbàgbó rẹ ránṣẹ́ láti ilé pé nítorí ló tẹ̀lé kó ti sá ìwọ ọmọ lásán èkejì ajá ogun èmi lọ́mọ ọbú. bí ẹ bá tiẹ̀ rí ìyàbẹ̀ tẹ́ẹ̀sì ní kàró tẹ́ẹ̀sì lẹ́lẹ́kọ̀ọ́ ṣe é sọ pé ẹ̀rí mi kẹ́nià kú ìjókòó bẹ́ẹ̀ wà bí ẹ kú ìjókòó tẹ́ wá kẹsẹ̀lẹsẹ̀ tẹ́ wọ́n ṣe wèrè kú sókú àbótí tán wọn fún lẹ́yìn kẹsàn-án tẹ́ bá sọ sí tí màá fún ilé ìsìnkú lọ. ǹlẹ́ orí rẹ ní ti bẹ̀rẹ̀ yáàbì kí ló dé táǹkó bọ̀ tó wá gbé sọ́sọ́lá bí arúgbó ehoro níjọ́ tó ti wà láàrin rẹ̀ tí ó gùn ó lò sí àwọn ìròyìn bí àwọn ọ̀lú yìí o kò ṣeé ká kò ṣeé gbámú ọwọ́ àlọ́ gbẹ́rù wèrè sórí bí morí kìíní kan lára rẹ̀ àbí èsè bẹ́ẹ̀ ǹlẹ́ o olórí gbogbo karó owó yóò làsọdé tán ni ó lò sí wọ́n kí ní ibi ẹgúrù lọ́ọ̀kì ibo wọn fi dégùn lọ́ọ̀kì ó lórí ibo kò lè sunkún dé òtún èké nígbà tí ọ̀wọ́lé mú Bàṣírò onírun kọ́lọ́kọ̀lù alájà kọ́lọ́kọ̀lù ẹ̀bẹ̀jà kọ́kọ́ làárín ọwọ́ adé jẹ́rìn ó gbé búdù òbí ṣe ń wò ojú rẹ̀ wá jìnnà lóbìnrin kànga olómi ìmọ̀ ẹ̀rọ ìbá mi ẹ̀kú ilé elétí pẹlẹbẹ rẹ̀ ránṣẹ́ la ọlọ́run wà kíbi jọ̀wọ́ jọmú lára ẹlẹ́nu kò kíbi nǹkan yọlá bí obìnrin ó lò sí pẹ́tẹ́pẹ́tẹ́ ó ń pátá lásán lọ́wọ́ ó ti kúrú bíbí. olórí ibú. Ojú bá yẹ jù fún ẹ̀dá máa yẹ ohun tá a bá ṣe lórí ìtọ́dọ̀jọ́ ọ̀la. Ajani mélòó mo pè ọ́ ìwúra báyìí lóògùn àgbà o torí pé pánsá òwúra pánsá jalu náà o àjọ òwúra àjájì ó létí òwúra ò lè kó o mo fẹ́ kó o fúra o pàápàá lásìkò tó wà yìí gbọ́rọ̀ ó sọ ìjọba onílé mú ìsàbọ̀ olóògùn ṣe pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ Àjàní onílé lábọ̀dún tó ń láṣìkìtà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ ilé o màmá ní tàgbé. ẹ̀kọ́ pàtàkì fákùkọ́ dẹni pé kò kọ́ ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ bá jẹ lọ àpapọ̀ àjà wálé bá jẹ lọ àpapọ̀ àpàdé mo jẹ́ ìwé àsùn ọjọ́ kan ìbò àpẹẹgbẹ́ pé ìbò ọdẹgbà alágbègbè aláwọ̀
nítorí gbogbo èèyàn ara lé ẹ̀ lójú bẹ́ẹ̀ ni ẹ̀ ní ojú nígbà ìtàlẹ́ ní lóye tó ní pé bàbá tèmi jó ń fálójú mi ò lójú ni láti gbàtẹ́ páwọn wákìlì àti kàmọ́rù tó ti dé nílé náà ti ń jí nǹkan. kàmọ́rù àti wákìlì náà jí mi lówó ṣẹ̀ṣẹ̀ tí mọ̀mọ́ balẹ̀ ṣe ráyé tí mo wá kẹ́kọ̀ọ́ mọ́lẹ́ni sí máa ń ṣe ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ní sọ pé mo tún dé Bàṣírà tó ṣojú ẹ̀ torí gèrèrè bíi ti alẹ́ ọ̀kan yìí tó ṣojú ẹ̀gbà tí wọ́n ń kówó. èmi ò fara kan ní mọ̀ parọ́ àdáwọn ló jí wọn lọ́wọ́. àwọn lèèyàn ló jí wọn tẹ́lẹ̀ ẹ̀yin wà bẹ́ẹ̀ ẹ bá tó ń bọ̀ sọ́kọ̀ wákìlì ìjọba wákìlì ìjọba ẹ̀ bọ́ tọ̀ àwọn ọmọ ilé ẹ̀fọ́ ẹ̀ bọ́ tọ̀ ẹ̀ bá tó wọ̀ mí. kí ló dé èwo ló kò fún mi pé wọn lájú ìgbà mi lé. owó tankowo yìí. ta èmi wo màá sí kíkà sí pé fún yín ni Kàmọ́rù orúkú ní bẹ́ẹ̀nù sàárè orúkú ní òmò tọ̀hún pa. àṣẹ o ṣe ẹ mọ̀ gbọ́ o káyọ̀ báyìí ládìí ẹ̀dùn fẹ́ni tí ó pa ẹ̀ ń parọ́ máa káyé ń tàn. tí lẹ́kọ̀ọ́ àbámúná lọ bẹ́ẹ̀ òkùnfà yóò tàn ó di òkùnkùn. ó di dandan o. ọ̀dọ̀ ta ló sọ bẹ́ẹ̀. ó yá tá ń sọ pé wọ́n kówó gangan. ẹni orí ló sọ bọ̀dé bí ta pa. sọ̀rọ̀ ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ọmọ ṣe fún ọmọdé mi àjà ń sọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ ẹbí máa go magi olómi ọba lọ kó góòlù èsì àti tọrùn tí yàrá fi wọlé ọkọ kí ló dé ṣé pé wọ́n fi sìn yàrá rẹ lé ọkọ ni wọ́ọ̀rùn rẹ̀ akíndéwé orí nǹkan àbí bí àti òró. àìbí rí mu àjàgbé. sórí ọ̀pọ̀ ọmọ mi àbí Bàṣírà tó wá kọ péré yẹjú péré ń bẹ lẹ́kìtì sórí sí bábá bàtà yìí. kéne. ó jì yóò tó fáwọn aráàlú yín jẹ. ó yẹ mọ bọ. Lẹ́wà lẹ́ẹ̀kan tó gẹ̀ mọ́ pásọ̀dù ọkọ yín láti wà ẹ̀ní pásọ̀dù wọn. Tí mo ń sọ tí ó ti gbìyànjú àti sọ wípé àti mo bí ẹ̀sìn ní láti ọkọ rẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe lè mọ́ ọkọ yín tí ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ fi ti bọ̀ wọn lára tẹ́ẹ̀fì rí nǹkan gbà. Torí sẹ́rí bí nǹkan ṣe lẹ̀ yóò padà bàjẹ́ yóò padà rújú o. Torí ó ti fẹ́ rújú. Òun ṣe ń lọ́la fún mi. Èyí jẹ́ pé oúnjẹ àárọ̀ ọ̀pọ̀ ṣe nínú ilé. Bẹ́ẹ̀ ni gbogbo tí lọ́ láàárín bẹ́ẹ̀ bá tún bí òkú dáná àwọn ẹ̀mí jẹun àárọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ lè fún un. Wọ́n bá dùn ọ̀lẹ́ kí wọ́n kàn mọ́ lágbàdo àwọn oníyẹ̀pà kí wọ́n pe lẹ́sìn panu lẹ́sìn pọ̀. Kí wọ́n á ní kíláàrí da àwọn ìjọba àpamọ́. Wọ́n náà sàkọ̀ ògbónú lè kà ní. Bẹ́ẹ̀ sì ni a sì ń fún wọn lówó ilé ìṣèpá àjọ wọn lówó. Bí wàá ní wọ́n kówó sí. Bí wọ́n kówó sí, ayé ló yẹ wọ́n fi ṣàǹfààní fún. Bàbá gbé ní sílẹ̀ kéèké àṣemọ́ bí ẹ. Ọmọ bàrò ojú ló jẹ́ sọ fún ilé ìfún. Ẹ ti gbọ́, ọlọ́run ní pa ilé pé má bàa fún alẹ́ náà láti náà wá ṣe ní. Ọmọ bìnú. Ọkùnrin gbọ́dọ̀ tún sùn yìí. Èèyàn bá jí nísìnyí yóò bẹ̀rẹ̀ jọ̀gbọ́n ní àbí kí n jí ni má jẹ́ ń jí irọ́ àfi kí n jí oorun ṣáà ń tóbi títí ká fọ̀bẹ̀gù Ọlọ́run jọ fún mi sọ o má jù dàbí tàtẹ̀yìn wá o.
ó wà ní. Ilé ẹjọ́ kò ká sọ ẹjọ́ kò. Àsìkò tó yẹ kó mọ sọmọ tó ń dà Má bínú. wọ́n náà. Báyọ̀ ọmọ pé àwọn òsàn ní ká ìsọ lóru. Àwọn olùṣèlú ní sọ lọ́sàn-án. Àsìkò tí ọ̀rọ̀ ìṣe sọ ni mo fẹ́ sọ yìí. Gbọ́. Wọ́n kọ́ gbé àjà mi. Ó ní mo ṣe àjínà. Lọ́wọ́ orí mi, ó ní mo ṣe àwọn ìgbọ̀rọ̀. Ọkùnrin ò kì í ṣe. Ẹ wò, etí mi ti kún gbòòrò. Àwọn èèyàn sọ̀rọ̀ wa. Ẹ̀yin náà ti bá bíbí kíyèsí. A gbọ́gbà tí Ọlọ́run ò tí ì ṣe. Àmọ́ nísìn tọ́lọ́run ti dá yín lóhùn ẹ̀yin náà wọnú àgbàlá ńlá tá a wà. Bẹ́yìn lè kọ́ àdúró ilé. A sì mọ iye tẹ́nàntì tí ń bẹ́nu ilé tá à ń gbé yìí. Ìbálẹ̀ mi síbẹ̀ ibi òdó mi kò hàn lára mi pọ́kọ mi lówó. Àgùntàn mi ò paṣọ èsì dáa. Sọ́ọ̀tọ̀ bẹ́ẹ̀ sọ náà lójú ọ̀dọ́. Wọ́n lè ní ṣé kò tó torí mi. Olúwa nítorí jí mi. Ọmọ kò sí owó yìí Ọlọ́run kò sí easy. Ìwọ náà wo bí tó sùn sí. Bẹ́ẹ̀ni ló lé títí bí igi tí kì í. O sùn fún rárá ń bẹ̀. Ọ lè mọ fara ẹgbẹ́ nìkan kan. Wọ́n mọ gbọ́ tẹ́ bá sọ fún wọn táwọn mọ gbọ́. Ẹnìkan bá sọ fún wọn táwọn mọ gbọ́ tí wọ́n. Àwọn ẹlẹ́gàn ni wọ́n sì gbọ́ tí wọ́n. Bára tá a bá sọ mi bá ní mi ò gbọ́ tí wọ́n. Ṣé èyí tó ń ṣe mí fara mi ṣé mo tún mọ̀ ni? Tẹ́bi tí ń pa mí lójoojúmọ́ yìí nǹkan ṣé mi ò rí yìí fúnra mi ni? Bí ìgbàgbé ìtàn sọ. Obìnrin ó ti dẹ̀ mọ́ jù. O ti bá o ti pèmí sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ni o pèmí sí lẹ́ẹ̀kejì o ti sọ lẹ́ẹ̀kẹta. Èyí ló ń fẹ́ lọ́mọdé ẹbí ẹlẹ́ẹ̀kẹrin ló máa sọ̀rọ̀ báyìí fún mi ní láìkẹ́. Ní láìkẹ́ rárá. Ìyá ọjọ́ ọmọ ìjìká nìkan máa sọ àsìkò tó yẹ kó máa sùn ó sùn. Èmi náà tó fẹ́ sùn ó sùn kí n sùn. Wọ́n lè mi ebi ni ò ní jẹ́ èèyàn sùn ebi ẹ jẹ́ kéèyàn sùn. Ebi ò ní yóò sùn. Bẹ́ẹ̀ ló sọ fún mi jọ sí pé àwọn yàrá mo fi yàrá mọ̀ká gbé ara rẹ pé yàrá mọ̀ká wà sálẹ̀ ọ̀rọ̀ àṣọ irú rẹ̀ dáhùn sí fún mi. Ọba máa sọ̀rọ̀ ọba ìmọ̀ bọ́ jà o. Ní láìpẹ́ o. Àwọn yàrá mo máa ṣe gbé mi ò rí nǹkan kan rà. N ò rí nǹkan kan rà. Ṣébi tí yàrá mọ́ sùn wọ́n sùn yàrá ti fẹ́ ní sùn sọ́rẹ́ o kọ́ sọ́rẹ́ gidi gan pé o àwọn ọmọ fara ẹgbẹ́ wọn tẹ́nàntì tó wà nílé tí wọ́n gbalẹ̀ àwọn yálégbé ọmọ fara ẹgbẹ́ wọn ojú wọn lọ́pọ̀ tó bá mọ̀. Ṣé kèmí náà sórí ẹni kẹsì fún mi lóúnjẹ? tó bá ìwọ́rọ̀ ìjọba bá mi sọ kó o gbà jí tó bá ìwọ́rọ̀ kí tó sọ sùn bá sọ múra èyí yọ̀rọ̀ olóògùn olóògùn tí kí ni ibi ṣe kí ni ẹ dákun tí kí ni ibi ṣe kí ni ẹ̀yin náà wò mí nígbà tí mo fẹ́ wọnú ilé mo mọ iye ọkọ̀ tó bá mi kẹ́rù ẹ wá wo tí mo kù báyìí ẹ wo bí ayé mi bàjẹ́ dé nítorí irun yín báyìí iná ló dé kí n gbẹ́rù mi pẹ̀lú ọwọ́ ní kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì péré mo kó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó náà ni ọkọ̀ bíi mẹ́ta mo kẹ́rù gbà mo délé yìí ẹ wá o bẹ́yìn ò bá mọ̀ èmi fura o ìfurasí lóògùn àgbà tó bá ṣe pé bàbá mi gan ló ní ibi ilé tá a wọ̀ ẹ́ alùbàtà kìí dànù ẹ wo bí ayé mi dé èmi ò bá wọn wọ níkàrí láyé mi níkàwádìí tó yẹ pé mo wá wọ níkà kan ṣoṣo mo wọ́n wá sí igbẹ́ ewu ṣé wọ́n gan sí ẹ̀ tó gbá ni màá fi lé ilẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni pé nígbà tẹ kó débi só lè jà yín ni àbí bẹ́ẹ̀ ni o. ó tó wákìlì ló kọ́ tí ní àbí kàmọ́rù. kàmọ́rù lè wákìlì. kàmọ́rù lẹ́yìn jẹ́ àwọn wákìlì ẹ dákun gbà mo fẹ́ wọnú lé ní ìkọ̀wé ránṣẹ́ sí. nígbà tí mo sì fẹ́ jáde náà n ò kọ̀wé ránṣẹ́ sẹ́nì kankan nítorí irú gbogbo yí báyìí náà ni mo ṣe kẹ́rù mi tí ìfi jẹ́ kẹ́ mọ̀ ọwọ́ kékeré tó kù yìí ni mò ń gbé lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan alùbàtà kèé dárin mọ́mọ́ ni mo ṣe kẹ́rù wọnú mọ́mọ́ yọ̀ kò fẹ́ sí.
nígbà tí wọ́n bá fẹ́ lo ìràwọ̀ yín tán ara yín ó balẹ̀ ẹni ní ọ̀sẹ̀ yòrò. ẹ bá lọ ká dáa fún yín. òní fẹ́ yìí òní náà fún yín. ẹ dákun. nígbà tí ọ̀nà ẹ dákun kí ló mú wọn lórí. orí tí orí rẹ ti yọ tán. sọkùnrin bọ́lá lọ́wọ́ láàrin ó sì ti di ilé kàmọ́ wẹ̀rẹ̀ la pé wọ́n bá so obìnrin lọ wákàtí 6 ni ó lò olóòsì aṣọ òwúrẹ́ ti funfun lẹ́yìn sórí ó burú bíi lélẹ̀ kò gbọ́dọ̀ rí ògógó agro ni yóò gbé. lélẹ̀ tó dáa ọ̀la aláwùsá ìpínlẹ̀ àlòkù. wọ́n ti láì lóde ọ̀nà kódà oorun àtùgbàtọ́ ni ó ní. ẹ̀bùṣẹ́ o ẹjọ́ àtòrí bọ̀. ọ̀gá wa. àtòrí. ọ̀gá òsì ní kí ló dé. ẹjọ́ ń gbé lọ́gbà tó oríṣẹ́ gidi kan ni mo fẹ́ gbé fún ẹjọ́. ọ̀gá jáde. ṣé ẹ láwa táwọn ìbò yìí àwa gangan mọ ṣe ẹ jẹ́ ìsọ̀n tó fọ́ọ̀nì sí níjọ́ yàrá àdúrà kúta ló máa kó sí ẹ. àwa ìlà. kúrẹ́ Abíọ́lá ńkọ́. àwa kàkiri. síbi àti Abíọ́lá Abíọ́lá fúnra rẹ̀ yàrá àdúrà ńkọ́. tí bàrí tá kàn. àwa ìlà ni ẹ mọ̀ wulẹ̀ ṣe gbàgbà àwa tá a kàn rí. kódà ọba àlù yín àná àwa la kàn. ẹ̀yin lẹ́kẹ̀ kó sẹ́yìn. ìyá ìyá yín àwa la kàn. asẹ́yìn àná asẹ́yìn ìsẹ́yìn òrò ọmọ ibẹ̀ dímọ̀ bọ́. ẹ wo bravo tẹ́fílẹ̀ kan pósí ọba àlù mi àná yẹn ẹ̀yin lẹ́ máa ṣiṣẹ́ yìí ẹ wo iṣẹ́ tí mo wá gbé wa iṣẹ́ ńlá ni ẹ jọ bóòlù yóò jù mí tì mí torí bí àná mi ló kú ẹ dẹ̀ mọ̀ gbóòkú àná rèé bó ṣe tí mo fẹ́ kẹ́ bá mi kàn fún ọ mo fẹ́ kó yàtọ̀. ó máa special. yọ̀ọ̀dà ọ̀fẹ́ ẹbí bẹ́lẹ̀ máa gbé pò. kíní kan wá rè èlò lóye ẹ fẹ́ gba ìjọ tó ní etí mo máa ń fọ́ gba yìí. ṣé ẹ rà wá. àgbọ̀dọ̀ kú lè yín iye tọ́ga wá ń gbà gangan òun náà. ọmọ kan ní yóò tọ́ tí kò máa lè dání nù mo fẹ́ gbẹ́sẹ̀ ju. láì bábà pé lè lè. àmọ́sẹ̀ sátìlà ń wà sátìlà wà gbà. mo tẹ lórí méjì lọ́wọ́ òun nílé bọ́ọ̀sà kí ló ń bọ̀ tí. tí wọ́n gbọ́ wákìlì àti. kàmọ́ èmi wákìlì. kàmọ́ wákìlì kàmọ́ bọ́ ẹjọ́ tójú bá yẹjú kó máa yẹ ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ní mo ní. ó dàbí pé pẹ̀lú ọ̀la. dáadáa yóò ti sẹ̀ gbúdú. ẹ má ṣe talẹ́ ọ̀la bí ní pé gbogbo sí sínú ilé ẹ̀rú máa bá ọmọ mi ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ni ẹjọ́ tójú bá yẹjú. ọkọ̀ ò máa yẹ. ẹjọ́ kó máa yẹ o. láyé ọ̀gá jẹ́fà kò lè dá fọ́gà wa ọ̀gá wo lè dé mọ́ o tí mo kẹ̀ sí gbogbo. bẹ́ẹ̀ ni olùkọ́lé ìyá gbọ́dọ̀ kàwọn ẹni tó sọ. àwọn àmọ́ fún ìkọ́lé ni ká fún ìkọ́lé àwọn ìgbọ́n mọ̀ fúlà mọ̀ bá. ìyá pẹ̀lú bàbá yìí. wà ó lajẹ. ee kọ́lá làálẹ̀. pàtàkì fákòókò dẹni pé kókó ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ fóníṣẹ́ béwúrẹ́ bá jẹ lọ àpapọ̀ àpàdà wálé wò àgùntàn bá jẹ lọ àpapọ̀ àpàdà wá sílé. mo jẹ́wé o ewé àsùnkò wàgò ọjọ́ kan èbò àbáyé ọjọ́ kan lèbò àbáyé òkété gbàgbé ìbò sí òdègbà alátẹ ò rí òkété gbàgbé ìbò sí òdègbà alátẹ ò káwọ́ mọ́ rí. tilẹ̀ lówó lọ́wọ́ ó ṣe mọ́tò lówó ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ nílé o màmá ní tàgbé. ẹ̀kọ́ pàtàkì fákòókò dẹni pé kókó ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ fóníṣẹ́. ayé yìí lọ́jà ayé ṣá lọ́jà o ayé ṣá lọ́jà ọ̀run ṣá nílé ilé o oníkálukú kòrò Àjàní onílé òdégbà alátẹ òkú káwọn mọ rí òkété gbàgbé ìbò sí o òdégbà alátẹ òkú káwọn mọ rí òkété gbàgbé ìbò sí o òdégbà alátẹ òkú káwọn mọ rí òkété
òkété gbàgbé ìbò sí òde gbà látẹ ò ló bá bọ́ sá fún ọmọ. òkété gbàgbé ìbò sí òde gbà látẹ ò ló bá ọmọ. ojú bá yẹ jù kóhùn ẹ̀dá máa yẹ tá a bá ṣe ìtàn dọjọ́ ọ̀la. ojú bá yẹ kóhùn ẹ̀dá máa yẹ tá a bá ṣe ìtàn dọjọ́ ọ̀la. òṣìkà tó fẹsẹ̀ tilẹ̀ ló ṣe bá lọ́rùn òrí hàn. bàbá rí ẹ̀ tán níṣẹ́ ló fọwọ́ lẹ́rán. òṣìkà tó fẹsẹ̀ tilẹ̀ tó ṣe bá lọ́rùn.